Nígbà kan rí ní abúlé Ẹ̀kẹ́olú, ọmọkùnrin kan ń gbé nínú abúlé yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàní. Ó jẹ́ ọmọ ọdún mọ́kàndínlógún. Ó ti pàdánù àwọn òbí rẹ̀ látọjọ́ tó pẹ́ tí kò sì sí aláfẹ̀yìntì kankan àfi ìyá àgbà tó jẹ́ ìyá bàbá rẹ̀. Ìgbésí ayé wọn kún fún ìṣòro. Ẹ̀yìn ìyá àgbà náà ti tẹ̀ látàrí oko ríro. Ojú rẹ̀ sì ti dàbí òṣùpá tó yọ lẹ́yìn ìkùukù nínú ọyẹ́. Àjàní jẹ́ ọmọkùnrin tó ní akíkanjú, ìwà pẹ̀lẹ́ tó sì ní ìtẹríba. Àjàní máa ń tẹ̀lé ìyá àgbà lọ sóko nígbà gbogbo. Ní gbogbo ìgbà tí àwọn ènìyàn bá rí i tó wà pẹ̀lú ìyá àgbà nínú oko, wọ́n á wò ó, wọ́n á mirí, wọ́n á sọ pé ọmọ tá a kọ́ kì í kọ ìyá rẹ̀ sílẹ̀ dájúdájú. Ṣùgbọ́n láìpẹ́, ìyá àgbà Àjàní ó ṣàìsàn gidigidi. Kí Àjàní ó lè rí owó láti lè ra oògùn fún ìyá àgbà, Àjàní pinnu láti lọ sí ìlú ńlá tí wọ́n ń pè ní Àgbàlá Ọ̀run láti wá iṣẹ́ kó lè rí owó láti ṣe ìtọ́jú ìyá àgbà rẹ̀. Ọmọ tá a kọ́. Tó Àjàní bá dìde, ó tàtà tòpò, ó kọjá sí ìlú ńlá Àgbàlá Ọ̀run. Àjàní rí iṣẹ́ nínú ilé ọkùnrin ọlọ́rọ̀ kan tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Kútì, ẹni tó ń gbé inú ilé ńlá tó ní àgbàlá, òun àti aya rẹ̀, ìyá Kútì àti àwọn ọmọ wọn 3. Bàbá Kútì jẹ́ ọkùnrin onírẹ̀lẹ̀ tí kò ní ìjà, ṣùgbọ́n aya rẹ̀ nídàkejì ẹ̀wẹ̀, oníjàgídíjàgan àti aláìnífẹ̀ẹ́ ènìyàn ni. Ní ọjọ́ àkọ́kọ́ tí Àjàní kọ́kọ́ dé inú ilé wọn, ó kúnlẹ̀ níwájú wọn, ó sì kí wọn pẹ̀lú ìtẹríba. Ìyá Kútì pòṣé, ó ká ojú sókè. Àánú wà lójú rẹ̀ bí irọ́ ni. Kíá ló sọ fún Àjàní wípé bí o ṣe dé ibí yìí, ó ṣiṣẹ́ fún oúnjẹ rẹ ni, kò sí àyè fún ọ̀lẹ alápámáṣiṣẹ́. Kí ló dé? Ṣé kí Elédùà ó jọ̀ọ́ kó má jẹ́ á tó kòròkò bó kòrókò tó? Láti ọjọ́ yìí ni ìrora Àjàní ti bẹ̀rẹ̀ nínú ilé Bàbá Kútì. Kùtùkùtù hàì ni yóò jí, yóò gbé kété omi láti lọ pọn omi, yóò gbá ilẹ̀ nínú àgbàlá, yóò ṣe oúnjẹ, àti pé bó tilẹ̀ forí ṣe tó fọrùn ṣe, ìyá Kútì yóò tún máa fi èébú, yóò máa fi kì lọ́rùn mọ́lẹ̀ ni. Ẹrú ní bàbá, ọ̀nà ló jìn. Kódà nígbà mìíràn tí Bàbá Kútì bá fún ní oúnjẹ, ìyá Kútì ó gbà lọ́wọ́ rẹ̀, yóò sọ fún wípé ìránṣẹ́ gbọdọ̀ ṣiṣẹ́ ni kó tó jẹun. Nígbà míì ẹ̀wẹ̀, ó máa ń tú oúnjẹ rẹ̀ dà sílẹ̀ níwájú rẹ̀. Ọ̀pọ̀ ìgbà ni Àjàní yóò kàn mu omi láti kún inú rẹ̀ tí kò ní oúnjẹ. Ṣé ẹni tí a ò lè dámú, Elédùà la kúkú fà á lé lọ́wọ́. Ṣùgbọ́n Àjàní ò kúkú ṣe àjàrúmọsọ̀ kankan. Kàkà kó ṣe àsọ̀ látàrí ìwà tí ìyá Kútì ń hù, yóò jókòó sábẹ́ igi mọ́ngòrò ni ó máa fọkàn gbàdúrà. Elédùà, ṣàánú mi o, má jẹ́ n ṣìwàwù, fún mi ní sùúrù. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní sùúrù ní baba ìwà, ẹni tó bá ní sùúrù ohun gbogbo ló ní. Káàsà. Ní òwúrọ̀ ọjọ́ kan, ìṣòro ńlá bẹ́ sílẹ̀. Ìyá Kútì ti sọ ohun ọ̀ṣọ́ rẹ̀ nù, ẹ̀gbà ọwọ́ tó fẹ́ràn jùlọ. Ó bẹ̀rẹ̀ sí ké títí gbogbo àgbàlá fi kún fún ọ̀gọ̀rọ̀ ènìyàn. Àjàní, ó ké, ìwọ nìkan ni àlejò nílé yìí, níbo ni ẹ̀gbà ọwọ́ mi wà? Àjàní ṣubú sórí orókún rẹ̀, ó bẹ̀rẹ̀ sí sunkún. Màmá ẹ dákun, èmi kọ́ ni mo mú, mo forí ìyá mi tí ń bẹ lọ́run mo fi búra. Ṣùgbọ́n ìyá Kútì kò gbà.
ó gbá a létí, ó lù ú bí ẹni lu bàrà, ó sì fà á jáde síta. Ó ké, ẹ̀yin ará, ẹ wá rí aláìnítìjú yìí, ẹ wá rí ọmọ aláìní yìí tó jà mí lólè. Ah, àánú Àjàní ṣe gbogbo àwọn aráalé, ṣùgbọ́n kò sí ẹni tó lè dáàbò bò ó. Ta ni ó gbéná wojú olóró ìyá Kútì? Bàbá Kútì dé ní alẹ́ ọjọ́ tá a wí yìí. Ó gbọ́ ohun tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ náà bà á lọ́kàn jẹ́ jọjọ, ṣùgbọ́n ó dákẹ́ nítorí pé ẹ̀rù ìyá Kútì ń bà á. Ní alẹ́ ọjọ́ yìí ni ìyá Kútì lé Àjàní jáde ní ààjìn pẹ̀lú aṣọ yíya ló ń rìn lọ nínú òjò. Ìyá Kútì gbàgbé wípé ẹrú ní bàbá, ọ̀nà ló jìn. Tó ọ̀pọ̀lọpọ̀ oṣù kọjá, Àjàní rìn láti abúlé dé abúlé títí ó fi rí iṣẹ́ lọ́dọ̀ bàbá àgbà oníṣègùn kan. Bàbá àgbà náà ní inú rere sí Àjàní, ó sì bẹ̀rẹ̀ sí í kọ́ ní ọ̀nà ìwòsàn àti ìmúlò ewé àtegbò. Àjàní di ọlọ́gbọ́n, ó di alágbára àti ẹni tí ó ní ìmọ̀ nípa ìwòsàn ìbílẹ̀. Ní alẹ́ ọjọ́ kan tí òjò ń rọ̀, àwọn oníṣòwò kan bá sáré dé. Wọ́n ń sọkún pé ẹ jọ̀ọ́ ẹ ràn wá lọ́wọ́, ìyá wa ń kú lọ lórí àìsàn. Lọ́gán ni Àjàní gbé àpò ìwòsàn rẹ̀ tí ó sì tẹ̀lé wọn lọ. Sí ìyàlẹ́nu Àjàní, ìyá Kútì ni ọ̀gá oníṣòwò tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ogún bá jẹ lọ, ọgbọ̀n á máa jẹ bọ̀. Àwọn aráalé sọ pé ó ti ń ṣàìsàn fún ọ̀sẹ̀ pípẹ́, kò sí ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìwòsàn rẹ̀. Láì sọ ohun kankan nípa ìwà ìyá Kútì tó ti hù sí Àjàní látẹ̀yìnwá, Àjàní kúnlẹ̀ sí ẹ̀gbẹ́ ibùsùn tó wà. Ó bẹ̀rẹ̀ sí ní po ewé àtegbò papọ̀. Bẹ́ẹ̀ ló mú aṣọ, ó fi ń kàn lórí láti mú kí ibà rẹ̀ ó lè lọ sílẹ̀. Bẹ́ẹ̀ náà sì ló ń fi ọkàn gbàdúrà gẹ́gẹ́ bí oníṣègùn. Ọjọ́ mẹ́ta ni ó fi wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ títí ìyá Kútì fi la ojú. Ó sì rí i. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ ní pẹ́, ìpàdé kì í jìnnà. Àjàní, ìyá Kútì pe orúkọ rẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú ìrora. Ìwọ ni, lẹ́yìn gbogbo ohun tí mo ti ṣe sí ọ. Àjàní rẹ́rìn músẹ́. Ó sọ pé ìkà kì í mú ìbàlẹ̀ ọkàn wá, ṣùgbọ́n ìdáríjì ló mú ọkàn ní ara líle. Lọ́gán ni bàbá Kútì náà wọlé. Ojú rẹ̀ kọ́rẹ́ lọ́wọ́ pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Ó sì bẹ Àjàní wípé ọmọ mi dákun, àwa la ṣe ibi sí ọ, dákun dáríjì wá. Àjàní rẹ́rìn-ín. Ó ní Elédùà ló ní ìdáríjì lọ́dọ̀, kì í ṣe fún mi láti gégùn fún àwọn tó ti fún mi ní oúnjẹ jẹ rí. Olóòótọ́ sì rèé, kò ní kú sípò kà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní tẹni bẹ́gi lójú, ìgè arúwé. Tó ọ̀pọ̀lọpọ̀ ọdún kọjá, Àjàní di oníwòsàn olókìkí tí orúkọ rẹ̀ gbòòrò káàkiri ilẹ̀ Yorùbá. Àwọn ènìyàn ń wá láti àwọn ìlú tó jìnnà wá láti gba ìwòsàn àti láti kọ́ iṣẹ́ ìṣègùn. Bùrùjí Àjàní jí, Elédùà fi ohun rere jíǹkí rẹ̀, ṣùgbọ́n kò ya abara mọ́re jẹ. Ó ń fi ọrọ̀ rẹ̀ ran àwọn aláìní àti ọ̀pọ̀ àwọn opó lọ́wọ́, gẹ́gẹ́ bí òun náà ti ṣe rí àánú gbà lọ́wọ́ àwọn ènìyàn nígbà ìṣòro tiẹ̀ náà. Ẹ wá gbọ́ mi o, má ṣe jẹ́ ẹni búburú sí ẹlòmíì, bóyá tálákà ni tàbí ọlọ́rọ̀. Ayé ń yí bí ìgbà tó wà lórí omi ni. Ẹnikẹ́ni ló lè wà lókè lónìí tàbí kó yí sísàlẹ̀ ńgbà ò bá dọ̀la. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní báyé bá ń yẹ ọ́ lónìí, rọra, nítorí wípé ẹlòmíràn òun ló ń bọ̀ wá lọ́la. Ire o.